Africa Content TV. Kẹ̀tẹ́ síta bàṣẹ ojú wa kó lè yé gbogbo wa. Bóyá kẹ̀tẹ́ síta kó lè yé gbogbo wa bàṣẹ ojú wa. Àlè dáko, àlè dórí stage, káàkó bẹ̀rẹ̀ sí ní kọrin gbùgbù gbàràgbàrà pérépéré. Kò wọ́ọ̀kì bẹ́ẹ̀, kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Àwọn tí wọ́n ń sọ làbáyíká, tó yẹ ti mọ̀ wá, bí àbá àkọ́kọ́ sọ tọ́píkì. Àwọn tí mú tọ́píkì wá òjì wọn lábà sọ wá tá a máa sọ kí gbogbo ẹ̀tọ́ ti jó. Ìwọ́n ṣe pé gbogbo tí ń bá sọ tí ń bá mi ju tọ́píkì lẹ́ máa lẹ̀mí eléré kan ló bá mi, eléré kan ló bá mi, ẹ jẹ́ wá o. Mo bẹ̀ yín ni o, àbí tó bá sọ pé ẹgbẹ́ kí n dẹ́gbò kí n kàn lè bẹ̀rẹ̀ kí n kàn bẹ̀rẹ̀ àlùjọ. Tó bá jẹ́ ẹlẹ́fẹ́ ìsókè tó ráyè ibi tó mi. Àwọn kò ní wọ̀ bẹ́ẹ̀. Ìbáṣẹ́ ìlọ́rọ̀ àwọn aṣíwájú bẹ́ẹ̀. Wọ́n kàn lè dáko kọ́dẹ̀ bẹ̀rẹ̀ gbàgbà. Ìkọ̀kọ́ láti wà. Ní àgbọ́dọ̀ máa sàn. Lápí ẹ̀wọ̀ ẹsẹ̀ ìyọlọ́pẹ́. Bọ́yọ̀ ọ̀dà wà ló. Ìṣe pé káwọ́ sàn kan ẹ tán. Ẹ wá gbé. Eléré kan ló ń bárí. Ẹnìkan ló ń bárí. Àlàyé kan ló ń bárí. Ẹjọ́ ọ̀hún alápí ẹ̀wọ̀ ẹsẹ̀ ẹ̀kẹ́sì ni. Láì ọ̀pẹ̀ ìgbọ́dì ìjà òjúmọ́. Wọ́n ní shoes pẹ̀lú eléré gangan. Mi ò ní shoes pẹ̀lú eléré gangan bàṣẹ òjúmọ́. Èmi àti eléré gangan jà. Kì í Fuji singer, bóyá Islamic singer, bóyá hip hop singers, bóyá gospel singers. Awúrẹ́gbẹ́ dada kwada, any music, high life, Afrobeat. Gbogbo eléyìí àgbàgàlà fi ojú wa, ẹ jẹun lọ ṣe fàájì. Wọ́n ní issues pẹ̀lú ẹni kankan. Ìwà ṣe pé gbogbo tí bábí sọ lágbo pàṣẹ lẹ́ máa lẹ̀mẹ̀ nìkan. Ẹ wá lè gbé fọ́tò eléré kan sí jíbọ́ à, òun ló ń bá wí o. Aláàbí ọ̀sẹ̀ ẹjọ́ o. Ẹ̀dá ẹ̀dúró láàbàgàlà dúró pátápátá.